Baba tẹ̀sí sí látọ̀ yọ 500 naira. Baba aláwùsàn 500 naira. Baba wa ọ̀fẹ́ bá wọn ya fọ́tò. Baba wa Gíwá 500 láti Ìjẹ̀bú Òde 1000 naira. Baba Kami owó babalágbẹ̀. Baba wa Mukaddam al-Awwal 1000 naira. 10,000 baba olórí. Ọmọ mọ́tò kò lè yí lọ́nà. Ọmọ ọ̀pẹ́ fún ọ̀rẹ́ bá délé nínú ẹ̀sìn. Ta ló kù tó tó fẹ́ mú wa? 1,000 naira. Baba lé àkàkọ́ 1,000 naira. Àbó olóko àkàkọ́ 1,000 naira. Àkàkọ́ ti jáde àti ìrìn pé ní. Ṣèbí kìí ṣe èdè búdà ni mo rí pé. Bọ́yá ta ló tún kù? Ta ló tún kù tí ń mówó bọ̀ wá? Mọ̀pàṣọ́lá o tó jẹ́ ìrere sí wa. Mọ̀pàṣọ́lá o tó jẹ́ ìrere sí wa. Bàbá wa ní Bọ́lá 1,000 naira. Mọ̀pàṣọ́lá o tó jẹ́ ìrere sí wa. Àfàkìtù mọ̀pàṣọ́lá o tó jẹ́ ìrere sí wa. Mọ̀pàṣọ́lá o tó jẹ́ ìrere sí wa. Mọ̀pàṣọ́lá o tó jẹ́ ìrere sí wa. 1,000 naira. Mọ̀pàṣọ́lá o tó jẹ́ ìrere sí wa. Mọ̀pàṣọ́lá o tó jẹ́ ìrere sí wa. Mọ̀pàṣọ́lá o, Mọ̀pàṣọ́lá o, Mọ̀pàṣọ́lá o, Mọ̀pàṣọ́lá o, Mọ̀pàṣọ́lá o tó jẹ́ bàbá fún wa. Mọ̀pàṣọ́lá o tó jẹ́ bàbá fún wa. Ṣébù Amadu Babalada. Mọ̀pàṣọ́lá o tó jẹ́ bàbá fún wa. Mọ̀pàṣọ́lá o, àmì Mọ̀pàṣọ́lá o, Mọ̀pàṣọ́lá o, Mọ̀pàṣọ́lá o, Mọ̀pàṣọ́lá o tó jẹ́ ìrere sí wa. Mọ̀pàṣọ́lá o tó jẹ́ ìrere fún wa. Ṣébù Amadu Babalada. Mọ̀pàṣọ́lá o tó jẹ́ ìrere sí wa. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa idh qala Isa ibn Maryam ya bani Israil inni rasulullahi ilaykum musaddiqan lima bayna yadayya minat tawrat wa mubashiran bi rasulin yati min ba'di ismuhu Ahmadu falamma ja'ahum bil bayyinati qalu hadha sihrun mubin wa laqad sabaqat kalimatuna li ibadina al-mursalin innahum lahumul mansurun wa inna jundana lahumul ghalibun alladhina qala lahumun nasu inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu wa ni'mal wakeel. Rabbi qad آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما
والهكني بالصالحين وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما زمرتي علي ونفسي لك من دون المراهي زمرتي أنت مرادي في الصباح والمساء أنت قد أحسنت صنعا لترى دون العناه أنت فخري في الأنام في أمامي وورائي لك دوما يقول شاكرا لك في العطاء وجزاك الله عني زمرتي خير الجزاء دائما أرجو من الله بالنبي بدو دياه فضله والعون منه لكن من دون انتهاء واغفرن لأبواجيا يوسف رب البهاء ثم ديكو فاعف عنه خالقي رب السماء سلم على النبي محمد وآله الهداية وصحبه الطيبين وآله الهداية وصحبه الطيبين أحمد شيخ شيوخي أحمد شيخ شيوخي يا ربنا لا تعينه فينا أحمد شيخ شيوخي يا ربنا لا تعينه فينا أحمد شيخ شيوخي أحمد شيخ شيوخي يا ربنا لا تعينه فينا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم نور الدارين وروح الكونين ووارث الثقلين وإمام الحرمين الشريفين وعلى آله وأصحابه وسلم. المسيرة وطيبة مسرعا. Bàbá wa àgbà níkàlẹ̀, bàbá wa àgbà nídìí kan. Damallahu hayatahu. Tábà gbé ọkọ̀ yẹn fún wa padà. Báwọn ni wọ́n ní padà nísìn. Àbáwọn ní kọ́ ń jẹ tẹ́tẹ́lẹ̀. Àwọn àmọ́ ẹ̀jẹ̀ nísìn bàbá àgbà nídìí kan. Al-masiratu nawataibata musri'an. Nínú àwọn tá a gbọ́dọ̀ lose nínú ọgbà ọlọ́rẹ̀ ní ẹ̀yin ni Makaminul Asrar. Tẹ̀lé àwọn bàbá wo la bí. Torí ẹ ṣiṣẹ́ púpọ̀ lójú àwọn àfáà. Ẹ bá wọn lò, ẹ bá wọn ṣiṣẹ́, ẹ máa fà yín dáadáa. Tí ìbá ṣe kẹ́ ẹ máa fà yín à ibi kọ́lẹ́ wà. Al-masiratu nawataibata musri'an. Téèyàn bá mọ ẹ̀fẹ́ kọ́ńtù rẹ̀ máa wí jẹ́ ليذوق الهاشمي محمد لما فشى
وإياه في أكنافها النطق زين والسكوت سلاما النطق زين والسكوت سلامة ọ̀rọ̀ fúnra rẹ̀ ní táyà tí mo fi ń rìn ní ìbá sì fẹ́ sọ òun ní máa gbéyàn lọ o lè rọ́rọ̀ mú lọ bí kankan òun ní máa mú yàn lọ mo ti fẹ́ yà wọ́n bá ń wí kíní o ànútìkù ṣe inú ọ̀ṣùkùtù sàlámà. ànútìkù ṣe inú ọ̀ṣùkùtù sàlámà tó. ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ gbé mi wọ́n mọ̀rọ̀ lọ pé ẹ máa fà yín ni wàláì láyìn ti dàrú láyìn ti dàrú láyìn ti dàrú gan kò sẹ́ni tí ó yẹn jù láyé máa ń dọ̀. ànútìkù ṣe inú ọ̀ṣùkùtù sàlámà tó. ẹ máa fà yín ni tí bá ti jẹ́ dá fà yín mọ̀ ẹ ní ṣe wọlé yìí mọ́ ẹ ní ti ṣe mọ́ gbogbo kálukú ló ní purpose tọ́lọ̀ fi gùn àfà rẹ̀ ẹlòmíì ògiri tó fẹ́ gbélé lọ́wọ́ lọ́jọ́ ọ̀la ni wọ́n kàn tí wá ní kẹ́ ọmọ yìí burú ó yà pátá ẹ bá wa mú òun sì lògiri tí páànù ilé àfà rẹ̀ ó rẹ̀ sì ní lọ́jọ́ ọ̀la ìyẹn máa ń wò bí kàdé yẹn sọ̀rọ̀ báwọn òbí rẹ̀ ó sọ̀rọ̀ báwọn òbí rẹ̀ wọ́n fẹ́ wá fi sọ̀rọ̀ fún wọn ni kọ́mọ̀ wá sí ẹ̀yìn tẹ ìjọba olóòbí tó ké báyìí mọ́ ẹ̀kọ́ bàjẹ́. ànútìkù ṣe inú ọ̀ṣùkùtù sàlámà tó. وإذا نطقت فلا تكن مكفارا وإذا نطقت فلا تكن مكفارا أظن كابو ما إن ندمت على سكوتي مرة ما إن ندمت على سكوتي مرة ما إن ندمت على سكوتي مرة ولقد ندمت على كلامي مرارا ولقد ندمت على كلامي مرارا ọkàn jẹ́ pé àwọn ti sign أكرمكم الله àti sign aláàyè ilé ìjẹyàn rí lórí anybody àbọ̀lọ́ ìwọ̀n tó bá ti gbéjà nu ọ̀rọ̀ fún ó pàdé kò ìjẹyàn rí lọ́tọ̀ bá kú àbí kí wọ́n tó ń ṣe lára rí ọkọ̀ èèyàn rí mọ́ ní yóò wá pa èrò ẹ̀dá àmọ́ láti mọ̀ ẹlẹ́yìn rí èèyàn ò lè yí sí tó bá yẹ kó bá gbéjà nu ọ̀rọ̀ fún ọ ò lè jẹ́yàn rí ní ẹni bàbá mi gun ẹbí jẹ́yàn lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀tọ́ ni kò sọ ọ̀rọ̀ gbogbo ayé ẹ̀tọ́ ni kò fún yàn lóògùn ṣé ojúmọ́ ẹ̀ ló máa mú oògùn tó dùn wá fún yàn àṣàríyà tí yóò bá lò fún tí ó ṣe yàn yóò kòrò ni dáwí yóò àwọn gbé ṣúgà káàkiri ṣúgà oògùn yìí fòyìn lò ni fòyìn lò oògùn táwọn ti fòyìn lò bá dùn ún mọ̀rọ̀ dùn ọba dùn ún ṣì fáwù ni. báyìí nàdímùtù aláṣùkùtì máyàtà. àwọn àgbà níbi ìpín ọ̀rọ̀ yín ni mo fẹ́ wọnú ọ̀rọ̀ lọ torí mi ò expect egbò dẹ́ ń ṣe yìí mọ́ ọjà ti burst odò ti gẹ́ níbọ̀dì lọ́wọ́ tó bá bá rẹ̀ àti ṣe bó ti yẹ kò sí mọ́ bó ti gbà lókù. àti ṣé bó ti yẹ kò sí mọ́ bó ti gbà lókù. sọ́nàtún mi ni ti ń bọ́ra sí àgbà ti ń bọ́ra ẹ wò gbé sáwà ta kàwá kékeré ndí òun náà la dé ndí òun náà la dé ta gbogbo tá a mọ̀ nísìnyí nípa ọ̀rọ̀ sọ́nàtún mi ni pé ó dà ìjà sọ pé ojú wa dá sí dáadáa bíi 38 39 years sóni náà ni kódà 40 years sóni gan kò ti dá sí dáadáa láwa ni mò ń sọ o a ti mọ nǹkan o bọ̀ pé ká mọ inú gangan bó ṣe wá dáa mọ nígbà yẹn ó ti bàjẹ́ sí báyìí ẹ̀yin ọmọdé ń bọ̀ yìí ẹ̀yin ni ó kù tí a mọ̀ bá sọ̀rọ̀ báyìí o fọ́tò wo gẹlẹ́ fẹ́ rí ní ìsìtẹ́lẹ̀ fi mọ bẹ́ẹ̀ sì sí ogun fọ́tò náà ló ti bàjẹ́ yìí fọ́tò wo lẹ́ẹ̀fi mọ náà ní bọ́lá ṣe ṣe bá ń kun wàláhì orin ló fi ṣe fún wa ó lè máa jẹ́ ẹni àfáàní olùmí pé ó yẹ kó ti kú ó yẹ kó ti kóhùn fi ráyè tó bá kú náà ní sí ó lè ráyè náà déédéé ẹ̀wù rẹ̀ náà ló wọ̀
ara mi kò ní kálọ́ kú báyìí tá a fi ń wo bí sùn rà jẹta ó sì rí òun náà lè tẹ̀mọ́lẹ̀ tí ò ní dún òun náà lè yàn jẹ́ tí ò ní sọ pé òun fẹ́ gbẹ̀san òun náà lè bú tí ó dákẹ́ òun ní ibi tí ó ti kí wọn ni wọ́n ti gbà létí tí ó tún fọwọ́ ra sọ lú àmọ́ràn ayé tó mú ní òsọ́lì ẹni tó bá rí bàbá mi nígun ó ti rí àwọn tìjẹta yẹn wọ́n ti máa ń sẹ́nu àbáǹdì kan ẹ̀yìn ni mo fẹ́ fi lọ bí àwọn ọ̀rọ̀ yẹn ìzá kasura lè kẹlá mọ́sá kìtú ni báwo lè ṣe ní sẹ́ẹ̀ tí wọ́n máa jù lọ wọ́n ti lọ fẹ́ balance náà ó ní lọ́rọ̀ sọ torí ní ti bẹ́lẹ̀ gangan náà lọ́rọ̀ ó ní wọ́n fẹ́ sí wọ́n ní kó o dú ẹran tó a dúró àgbàkọ́ ni gbogbo ẹran láyé ọ̀rùn lè yóò ti bu ẹ ń bá dúró àgbàkọ́ odò sàngódò. báyìí nàdí mọ́tò aláṣùkùtì márata. àwọn ò lè jẹ́ èèyàn rí lọ́dọ̀ ẹnì kankan àfi èèyàn rí ẹ tó lè mọ̀ wá sí èèyàn rí náà lè èèyàn rí èèyàn rí sí ohun bàbá wa sí òsáàkì lọ́jẹ́ kárí pẹ́. àmín. ìsọ̀lá ni wọ́n sọ̀rọ̀ lèmi náà ọ̀rọ̀ ló jókòó ọ̀rọ̀ ló jókòó alábẹ́sẹ́kẹ́lé àwọn alórí alifulani ó kájú torí iṣẹ́ tí à ń ṣe mẹ́yẹn òní ni finishing rẹ̀ ẹ̀ tó wá sì fẹ́ wí ní ogun òrùlé ẹ̀kọ́ ti wọnú gbó lọ gbẹ́jú bá mẹ́ ní ọ̀dọ́ náà ẹ̀dẹ́ ibi tí wẹ́ tó bá ń wọ olúbọ̀ tó mọ̀gàn tó ń bọ̀ ọ̀bẹ ẹjọ́ kọ́ wọ́n tẹ̀ ọ́ ni. ẹ̀ àwọn ọmọ ogun ọlọ́run náà wọ́n fẹ́ dé síbi kan òru ni wọ́n ní nígbà tá a gbéyàwó dé mùsíbì yìí náà ni wọ́n dájú bá a ni àwọn tí wàá fi àjẹ àwọn èèyàn òwúrọ̀ àwọn ti débẹ̀ ẹni tó fi àjẹ ẹsẹ̀ ń tì ó kà máa kó sọ́wọ́ nílẹ̀ kọ̀ọ̀kan. Bàbá wa Gandhi kan. Damallahu hayatahu. Ẹ̀kọ́ àfimọ́ra. Ọ̀rọ̀ tẹ́ fẹ́ wọn sọ lẹ́ẹ̀kan gbà tẹ́ wọn sọ̀rọ̀. Bí tẹ́ bá ń ka tírà yóò máa ní sùúrù. Wọ́n ń rò sínú ara mi. Ó lè ní ká ti ní sùúrù báyìí. Wallahi tallahi. Sẹ́rí àfàìríṣẹ́ ṣe làfàì. Tí tó bá ti kó sínú nǹkan tó pọ̀ tó tì lóko ti yọ ara rẹ̀. Ẹnìkan bú ọwọ́ òní rántí. Má gbàgbé. Àbò fẹ́ fèsì kan ó tẹ̀ ní rántí. Wallahi. Àfáà ni àwọn afáà wà wà fún àkànní wọn o. Àwọn ò lùsì irú wọn. Ẹ bá ń fi ojú pé ọmọ kéwú. Ẹ tó bá ń fi ojú ọmọ kéwú wú àwọn èèyàn kan. Ò ní lẹ́kọ̀ọ́ kọ́sì ọmọ kéwú wa ni. Ọmọ kéwú ni ọmọ kéwú ọlọ́rẹ̀ jẹ́ ọmọ kéwú ọlápọ̀ ọjọ́ ọmọ kéwú amúnigun wájú ọmọ kéwú àgbàjẹ́ ẹ̀wọ̀ndẹ̀ báyìí ṣùgbọ́n àwọn tó kà wọn náà dá wọn ẹ bá kọ́ wọn gbé lọ sọ́nà táwọn náà dá wọn. wo èèyàn kó owó kí ló lè jẹ́lé lára rẹ̀ kí ló lè jẹ́lé lára èèyàn ó ní ìdíkó máa sọ pé ọmọ nìkan ni kíní kan ọmọ kéwú wa ni èmi ò sí fún lẹ́yìn o bẹ́ẹ̀ ṣe rí mi èmi ò bá wọn ṣe ọmọ kéwú wa nìkan nìyẹn o no tó kí wọn mọ̀ pé ó jẹ́ kíní kan ló fi rí báwọn ẹni tí ò rí bi jẹ́ nǹkan ṣé wọ́n kọ́ ọ́n kó jẹ́ nǹkan gbogbo àyè tá a bá yàbí kéwù tá a bá bí ọlọ́sẹ̀ bíríkìlà náà ni ọ̀gá ibi tí a lájẹ lọ́ba ń gbọ́ hazu kálukú yóò máa tẹ̀lé gbogbo nǹkan láyé ara rẹ̀ ni àfáàní ọlọ́jẹ̀ mi yóò gùn fún wa. Amina. Kí àwọn àgbà lọ́yọ̀ ọlọ́run járe ń pẹ́. Àmín. Ọba ní àwùsàn kí àwọn ọba wa gbà ọba wa alwazir waziru sidik ọlọ́jẹ̀ mi yóò gùn. Àmín. Yọ́lẹ̀ ń jẹ wàsíìrì ìyàwó pé àṣìṣe ni fẹ́ ṣe iṣẹ́ ńlá ìwé lè fẹ́ yà sí. Àwọn èèyàn kan wà lè táwọn fún ọlọ́kọ̀ tí ó jọ wọn mọ̀nàmìkì náà ni wàlẹ́ ìsùn mọ̀nàmìkì èèyàn sì ni wọ́n ibi náà kí wọ́n sí àga wọn ló gba kọ́mọ̀ wọ̀ tún láti máa wò sí. Tí ẹ bá wà lórí àga kówọ̀ tó wò sí kówọ̀ yìí kó wájú tó ní ọ̀rẹ́ tó kọ́ bá pé mọ̀nàmìkì náà ni nígbà tí gbé fún ọ náà ó kọ̀ rẹ̀ ó bàjẹ́ mẹ́ àbí kó lè wọ̀ tó kó lè wò sí kí ló tún yíyọ̀nù bá wọlé yíyọ̀nù sí yóò yíyọ̀nù sí yàrá yóò iṣẹ́ tí mo gbà ní o
ó ti yí síbi náà ayé ṣe ẹ tó yí sí ibi ìlànà rẹ ó ní ẹ tó yí síbi náà iṣẹ́ tí wọ́n gbà ní o ó ti yí bẹ́ẹ̀ ẹ tó yí síbi náà iṣẹ́ tí wọ́n gbà ní ó ti yí síbi náà àgbẹ̀rẹ̀ ọlọ́mì kìíní ọlọ́mì kìíní mi o ana unafiqu yani bayna yamini wa shimali wa amami wa wara àwọn èèyàn káwá ẹ̀ lè kára mi kí wọ́n léyìn dáadáa àwọn èèyàn ní mùnáfíkì ni mùnáfíkì náà lè jẹ́ níbi àga tó gbé yín sí wọn àwọn ọ̀dọ́ àwọn èèyàn kan tí wọ́n gbọ́dọ̀ yọrùn yàwó ẹ̀ tí yàn fẹ́ sílé yàwó yàn kó gbọ́dọ̀ yọrùn èmi lọ́kọ rẹ̀ ọkọ lè yí ọrùn tí o tó wá wù torí ẹ bá fẹ́ yàwó mẹ́ta kó wá gé oríṣiríṣi kan ó ní aláàjì ọ̀rọ̀ yín náà kì í ẹgbẹ́ síbí àrẹ àwọn obìnrin bó o tẹ̀fẹ́ yìí wọ́n wọ̀ yìí ibi tẹ́ wà nìyẹn gbogbo ìjókòó tí ò rí kan ṣe kọ́ ìjókòó ẹ̀tọ́ ni ìjókòó tí ò rí kan ṣe kọ́ ìjókòó tí ò rí bi lọ́kọ́ ìjókòó ẹ̀tọ́ ni ẹ sáà fẹ́ gbé ẹ̀tọ́ àfáà yìí fún àfáà yìí kò pọ́sibú ẹni tó bá jẹ́ pé ó ń rí ẹni tó kọ́ tẹ́yẹ́yẹ́ yóò tán síra tẹ́yẹ́yẹ́ náà ni wọ́n ní kí ló yóò ní ìdí kankan mọ́ rahaitu ó ní kankan bẹ́ẹ̀ ni rahaitu ó ní kankan ní mọ́ rahaitu shay'an illa huwa ẹni tó bá tún rí nǹkan mí inú òkun kò rọ́lọ́run ẹ bá wọnú òkun lọ ó yẹ kó máa rí kíní kan tó máa ṣe kíní kan bá kan lóko kí lè lé ìyọlọ́run àfààní ọlọ́jọ́gẹ́ mi ogun o àmín orí tẹ́bálọ̀ kájúkú ní ìsìn wá sí ìwò tí ní àtúmọ̀ tí ó wà bẹ́ẹ̀ ní ìsìn torí ẹ̀lẹ́fì ní ìdíkẹ́ mi ogun àti mọ́wọ́ tí ọlọ́jọ́gẹ́ kù lẹ́mi o àmín torí tẹ́lẹ̀ àwọn inú tọ́lọ̀ máa ń ṣe ọlọ́run tí wọ́n fẹ́ dájọ́ ọ̀rọ̀ kan yìí máa ń fi ọwọ́ àwọn tó kù ń bi ọ̀rọ̀ sọ̀rọ̀ tọ́wọ́ kọ́lọ̀ mẹ́fà nílẹ̀ ní ìsìn tó bá ti dá àwọn tí ò dá sí bi ọ̀rọ̀ nítorí náà lọ́run yìí tó bá ti sẹ́kù àwọn tí ò dá níbi ọ̀rọ̀ ní tó bá ti wíwù náà lọ́wọ́ wí ẹsẹ̀ àtẹ̀jẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò sọ pé wá sóò mọ̀tán ní ó sì jókòó tó bá ti kú àwọn èèyàn burúkú níbi ọ̀rọ̀ ọlọ́run ti ń bínú sí yín nù ẹ wá bí wọ́n ṣe é sí kífarù lórí ó ṣe pa àwọn tó dá tó bá àwọn tó kulẹ̀ ó fẹ́ kán mọ ẹlẹ́wọ̀n ní mọ̀kúmọ̀ náà ni ibi tó ti ṣe ó fẹ́ kán wọ̀. إذا كثر الكلام فسكتوني إذا كثر الكلام فسكتوني àwọn ọlọ́rẹ́ yìí gbọ́dọ̀ wá bí nǹkan yìí kí wọ́n yanu nítorí pé wọ́n ní àwọn ẹ sọ̀rọ̀ mi tẹ́yìn mi tẹ́ sọ̀rọ̀ ẹ̀ka àwọn ọlọ́rẹ́ tó wọ́n sinú àwọn ọlọ́rẹ́ àgbà pàdé ìtọ́jú lẹ́ẹ̀kan wọ́n rántí pé àwọn olè tẹ́ àjọ báyìí báyìí lọ́dún kan tó wá sàgbàjì àwọn aláàjì máa ń mọ̀ àbúrò bá ń tó kọ́ kú yẹn olóṣàwọ́dí wọ́n wà láyé jọ náà ọgbà fáwọn ológun wọn dúró àwọn náà wọ́n wọ aṣọ kan aṣọ òun dàbí kọ́lọ̀ yìí sọ ń fẹ́lẹ́gán ó fẹ́ dàbí aṣọ mọ́ gbọ̀lẹ́ aṣọ yìí ó fẹ́lẹ́gán àwọn náà wá ní. ẹ ó pọ̀ mí ni ẹ mọ̀tẹ́ fi ó pọ̀ mí ẹ gbé mi dìde ni àwọn òjò làwọn ní wọn á sọ pé mo rí tà là á sí òun tó fi ó pọ̀ mí. إذا كثر ọmọ ni mo ń bọ̀ wọ́n ní ẹ̀ẹ́dẹ̀mí dìde ni yìí sá dé báwọn yẹ̀gbẹ́ ní yẹ̀gbẹ́ yẹn gbọ́ yẹ̀gbẹ́ rí ní dìde yẹ̀gbẹ́ ẹ̀ẹ́dẹ̀mí dìde ọmọ ni wọ́n rà ètù ọ́ láàrẹ̀ ẹ̀sì olùsòro báwọn kọ́ ló ṣe gbé ọmọ sáà àmọ́ lọ́rẹ̀ ikú ò dáa kò yẹ kó máa ṣe báyìí náà fúlọ́tò òfin ọba yẹn lẹ̀. ayatollah yàtì zamanu bimisili. sáré àwọn ọlọ́run náà sọ̀rọ̀ báyìí gbogbo àkáyè gbogbo ọ̀yọ̀ pé wọ́n kò sọ báyìí ibi tó bá fẹ́ darí ẹ̀ lọ ni gbogbo ẹni tó jókòó lẹ̀ àbá àgbáyé bá sáré wọ́n wà bẹ́ẹ̀ gba àbá wa gbogbo àfa gbòjì wọ́n á dókó tí ayé kún bá náà dáadáa àwọn ọlọ́run ní ojú wọn ti le
bala ń sáré àti ọmọ ní sẹ́yìn kẹtẹ́kẹ́ bala ń gbọ́n ká àkó fún àwọn ọlọ́rẹ́ wọ́n sáré ni torí wọn ò ní rí ẹ̀ka mọ́gbà yẹn wọ́n ní ó mọ́ tó fi ó mọ̀ mọ́ ni mọ́nítà là àwọn àbúrò pé bẹ́ẹ̀ ó yá àbáwọn ọmọ ẹ̀ka wọn ti sọ lára dé wọn sáré ó yá ẹ̀ máa bẹ̀rẹ̀ ẹ̀ lẹ́mọ́ tẹ̀lé wọn yẹn lápò sọ́tẹ́ bá sọ ọmọ kéwù tí tó nípa láìla àkìlẹ́la. Inna zamana bimithili labakhila. Rahimallahu shaykhana. Inna zamana bimithili labakhila. Kò sí irú ọlọ́rẹ̀ mọ́ mo máa ń sọ káàkiri kétékété wà mí máa ń sọ fáwọn èèyàn káàkiri tó máa ti fẹ́ ènìyàn tí tó bá wà nínú ìjọ yìí tí o máa yọ tí ilé ọlọ́rẹ̀ lẹ̀ kó máa ṣàdúrà fáwọn ọmọ ọlọ́rẹ̀ kó máa kí bàbá ọlọ́rẹ̀ alábòsí jọ yìí. Allah. torí ọlọ́rẹ̀ o kó yan àfa rẹ̀ kiri ẹrú ló ṣe kú. ọmọ ìlú gángan ọmọ Ìbàdàn yìí díjì ó dẹ̀ ń tẹ̀lé àlejò lọ ó dẹ̀ súnmọ́ lẹ́jọ́ pé ìwọ lọ̀gá mi lẹ́rú ẹ̀. tábẹ́ fi ìjọba ìlú dàmbára mi gun níjọ́ yẹn bí wọ́n wà àti ẹ̀kọ́ ń ka wọn ẹ̀yìn lè má rí báyìí o ṣùgbọ́n wọ́n dàmbára wọn délé díẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n dàmbára délé díẹ̀ wọ́n wà àkọ́ ka wọn o wọ́n lè wọ́n bùn wọn nírú yín o tí ò ní sẹ́yìn ò ní ìmọ̀ o bọ̀tíjọ́ náà wọ́n fi gba nílé cascos because wọn ò kéwú níwájú wọn bàṣẹ́rẹ́tàn wọ́n lọ kí wọ́n lọ lọ́pọ̀ wá ó ní àfa àti ẹnìyẹn èyí sàfà àti mi wọ́n wà máa àríjà fún lágàjì bẹ́ẹ̀ wọ́n ní àfa àti ẹnìyẹn sẹ́rí nígbà míì ìjọ disturb yàn ọlọ́run wa lè rọ̀ fún yàn nítorí pé ọ̀pọ̀ lọ́rẹ́ gbé wọ́n gbé gbàǹpẹ̀wù yín láfi rí bí pé mo ṣe kó nínú ẹnu ó lè má rí bẹ́ẹ̀ tí bá ń gun tòní tí wọ́n kó sí dààmú gan tẹ́fẹ́ ìdààmú àkọ́kọ́ tí wọ́n ní láyé náà lọ́lọ́ rẹ̀ ó jẹ́ ìmọ̀ rẹ̀ wà bíbí rẹ̀ wà akin rẹ̀ wà ọlá rẹ̀ wà ọ̀làjú rẹ̀ wà gbogbo tẹlifíṣàn nínú wọn ni. olùbọ̀ ilẹ̀ ayé àti ilẹ̀ màmá ti. ọmọ kéwù tó kéwù wà tẹ̀lé ní èso ankara mbasara ọmọ kéwù tí èso ọmọ kéwù direct tí o sọ pé òun là ń wúyẹn o da ọmọ kéwù mbasara ńkọ́ sẹ́yìn ọmọ kéwù gẹ́gẹ́gẹ́gẹ́ tó ké òun ní fìtínà fa rẹ̀ ko ìtàn ọ̀dàrú o ó kéwù náà ni o tó wá lómi fò ni o tó rọ nǹkan sí inú ẹ̀ ni o ó dẹ̀ ń sọ fún àfàrẹ̀ pé ẹgbẹ́ ni wá nínú ìṣe àtọ̀rọ̀ àtiwà ọ̀dà yóò wá ní èyí tó jẹ́ pé ángẹ́rì mbasara kẹ́kẹ́ àfáà tó kéwú lámúnigun ló kọ́ wọn wọ́n lè torí pé sẹ́mi kéwú lámúnigun ni sẹ́mi kéwú lámúnigun ni tọ́lọ́mù bá síbẹ̀ nǹkan bọ̀lọ́ rẹ̀ kò tí tó. olùwọ́ fílẹ̀ ayé àti wọ́n fi lè màmá ti là á pọ̀. bàbá lámúnigun tó ní sí bàbá ọlọ́rẹ̀ yàtọ̀ wà mẹ́gàn ọ̀nà bí ọjọ́ orí tó jìnnà gan wọ́n máa ń sọ lójú tèmi lágbàáyé tó máa wá tá bá ń ròyìn bá ń rìn kó bí wọ́n jí sẹ́mo lódì ọmọ yín olójú kékeré àgbàlùkà lọ́wọ́ yín ìṣàkígbà mi nígbà máa ń bá sọ bí ọmọ sí bàbá mi ní máa ń sọ̀rọ̀ àfáàsì ọmọ yìí ọmọ tẹ́ ẹbí ọmọ dáadáa ni kò tún ní yálé mọ́ mi lọ́wọ́. láàpọ̀ tìlìkà ìdálẹ́mọ̀ jìzáàtì. ìgbà fún ti kú láyé. kàánà náàsà. ẹ wo gbàgbọ́ tá nǹkan ọmọ kéwìn sí ẹ máa mẹ́tí àwọn ọmọ kéwìn yìí ni o. àwọn ọ̀gá ìjàmọ̀kúmọ̀ ó lè yẹ mọ́ lọ́wọ́ tí yóò bá ìjábá rẹ̀ jẹ́ mọ́ lọ́wọ́ o. yóò ní àǹgbẹ̀ ẹ̀yin kọ́ ẹ̀dá mi. àǹgbẹ̀ èkó tẹ́lẹ̀ fẹ́ ṣẹ́gun mi. ẹ wo jẹ́ tó lọ́mọ ọ̀la ó lè tún kúkú mọ́ wà iná tí ó wà jẹ́ náà. yóò gbà fà rẹ̀ ní etí tí kò sí sáré dàmọ́. ayé ti bọ́ra alẹ̀ sí òhò ni kò sọ́tọ̀ lára ayé mọ́ ó ti ya wèrè ayé ti ya wèrè ó ti bọ́ra sí òhò ó ti wọ̀ láàrin ọjà ìtòkù ni pé gbogbo ẹni tó bá lọ́mọ kí wọ́n máa mẹ́ntẹ́ẹ̀nì wọn
kò tó wọn kẹ́wọ́n o yóò sọ fún ọ pé ẹ̀ ń gbà tẹ́ ń kọ́ wa yẹn náà kiri gbà yẹn ọlọ́run kan ní kẹ́ ẹ tètè mọ kéwù wà lọ ní àná pẹ́ ká ní kí mi náà máa mójútó kéwù mi ní ẹ̀ níjà fà mí. La ilaha illallah. ṣùgbọ́n láwọn ọ̀tá akọ́gbẹ́dá pé ọjọ́ orí wa ò dùn sí wọn púpọ̀ nínú àbá ọmọ kéwù mi kan bẹ àbá kọ́ sí ní kí ló kọ Ìjẹ̀bú. Ìjẹ̀bú tí máa ń dáìbò yín wá tẹ́lẹ̀. tẹ́lẹ̀ ó gbà fún mi débi pé kò lẹ́yìn mi kò fẹ́ lọ mí sẹ́mọ̀lẹ́bí lọ́wọ́ ni ẹ̀gbọ́n sábúrò náà ní àjẹsí ra wa èmi tètè gbọ́rọ̀ mo tètè máa kéwú ni mo fi dá àbá fóun tóun náà bá mọ́jú tó kéwú àbí tó tètè fẹsẹ̀ síwájú náà mo lè má rí kọ́ tájọ máa pàdé lóde kéèyàn tètè mójú tó ń ṣiṣẹ́ náà wà nù nǹkan tó máa ń fún yàn sí ìjásájú mi tí lọ kàn pọ̀ yìí náà ni mo fẹ́ wọ́ bí kan lọ ní ọ̀rọ̀ àbá ní kan ló gbé mi yá gbóbi tí ń lọ yìí àbọ̀ ọlọ́rẹ̀ àgbà kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ tí gangan ni wọ́n báwo láti sọ̀rọ̀ yín tí a ní sọ̀rọ̀ àbọ̀lọ́rẹ̀ bóyá ó lè fẹ́ sọ̀rọ̀ ànábì ó fẹ́ sọ̀rọ̀ ọlọ́run kò lè ṣẹ̀ṣẹ̀ náà àbọ̀lọ́rẹ̀ Allahu akbar kabira. Kana nasa awolakaina kọ́mú. ní ọdún kan tẹ́wọ́sàgà yìí wọ́n wá ní káwá mi wá èmi mọ̀ kí wọ́n dé nígbà yẹn àwọn àbúrò àti bábọ̀ ní àbàtà kì í ṣe tílé gédé àbàtà súnkẹ́rẹ́ la wa wọ́n wá ní ní àfáà yìí náà wọ́n á sọ fún àwọn tí wọ́n ní káwá mi ọmọ kan bẹ àgbẹ̀ tìrì ọmọ bàtà yìí náà ni ó jẹ́ wàzírù babalága jì àgbà àkọ́kọ́ bàbá wa Sheikh Dawood wàzírù wọn ni ó wá rí mi lákàjì àwọn ọmọ bèrè yín bàbá lọ́rẹ́ bèrè yín bá sáré kàbàkàbà gbogbo ẹsẹ̀ mi ti bu kí lọ gbá bọ́ọ̀lù àti wíwẹ̀ láti ẹ̀ka tàbí kútìrà fún ẹ̀rí ọ̀dájú ẹ̀rí ègbò àwọn ìpínlẹ̀ ọ̀rẹ́ yín ti dé o tá a ti wá tipẹ́tipẹ́ ó ti dé tí bá fi kó lọ ní ìní kó wá mú wọn kó kò tí a fún yóò bẹ̀ tó mẹ́lógún ó ti báyìí sún inú báàgì kan báàgì bíi brown báyìí ní báàgì báyìí gbọ̀rọ̀ báyìí bíi báàgì àwọn obìnrin ní báàgì yẹn wọn á di èmi gẹ́gẹ́ náà gbé fún báyìí ilé kan mọ̀ fà sọ́ọ̀lù nǹkan kan sáà àwọn tíra àrùdù náà ní kíkà fà sọ́ọ̀lù ní tíra yẹn wọ́n ti jí mẹ́rin lọ́wọ́ àwọn ọmọ lórí ibú sọ́wọ́ láti máa ń kéwú ní ẹ̀yìn gbà yẹn tó ní kákìyàn mọ̀ kí ọjà wọn lọ wọ́n ti gbé wọn lọ. Kó wá fún mi. Abayin tẹ tuntun mi. Alhamdulilayi ẹsẹ. Tí o jẹ mọ̀nà kàtà jẹ̀dídà. Ayiwa ayiwa kò ṣukura ẹ bá ní anakumula. Wàlá àbúrò yẹn fún mi ìrìn tíra yẹn wọn. Wọ́n máa ń tọ́jú ọmọ lọ́mọ. Báwo lọmọ yìí wà ní ti báyìí? Ẹ wà fáwọn nílẹ̀ kàdé ń sọ̀rọ̀. Ìyẹn fẹ́ dá sọ̀rọ̀ yẹn ni. Mo kàn ń wọ báyìí ni. Àwọn ọmọ èmi máa ń fẹ́ kájú kó mi tó bá ṣe tó bá dà púpọ̀. Torí ayé mi sọ pé torí káwọn tí ò láìkí wá pọ̀ wọ́n là ń gbọ́n àwọn àga. Ọmọ tó bá sọ wá sí dáadáa ṣé ẹ máa nà ni? Gílẹ̀ kan ti ń gbà oníkèéta èèyàn kò ní rí kó dá kó kẹ́mọ rẹ̀. Àgbàdo bàbá mi kì í sẹ́ni kí n ràn mí fúnra mi. Èmi ò lọ láìkì ẹ̀ wọ́n lọ láìkì ọmọ mi dá mi sì kì í ràn mí fúnra mi. Tó bá sọ pé èyí náà ni àwọn Fúlàní kò ṣe Fúlàní eléyìí mọ́ àbí Fúlàní ṣe Fúlàní eléyìí mọ́ etí ọba dá ní ọ̀dà nítorí àwọn tó fi bùn yín nílùú àwọn afá yìí náà ní ọjọ́ orí wa yìí kì í ṣe báwa ṣe fáwọn àwọn tó bí wa ni tí wá yá ju tí wọn lọ bàbá wa àgbà ọlọ́rẹ̀ ọlọ́mọba wa kẹ́ wọn. Amina. bàbá àti ẹ̀mí yóò gùn. Àmín. bàbá wa àgbà alágùnfọn ọlọ́run jẹ́ ká rí i pé ẹ̀kọ́ àìsùn ẹni tó lè bá yẹn ṣàìsùn ọ̀rẹ́ yẹn tímọ́tímọ́ ni o àìsùn yìí sí o kò yìí sí rárá tí ẹ sọ pé bóyá gbogbo wọn tó ń kó sínú àpò yìí wọ́n ń dà sí kò yìí sí ẹ̀tọ́ lè wá sí bó ti tọ́ bó ti yẹ òun lè wá sí
òkú tó lọ́wọ́ fi pè é náà léèyàn kò ní gbà lọ́wọ́ yẹn. Amina. àwọn sheikh wa Ishaq, sheikh Ismail, sheikh Daoud tí ẹ ti mọ kí o ti pẹ́ ojú àwọn afáàlẹ̀ leti good ẹ̀yin gángan yìí náà làwọn afáàlẹ̀ wà lọ sẹ́gi abọ́lọ́rẹ̀ ẹ̀sán wọn nínú ìṣòlátò mi nìyí kò kéré o wọ́n jẹ́ kálukú rìn àwọn ọmọ ọjọ́ nígbà náà ẹ bá mi rí kékeré lọ́mọ ọjọ́ àwọn ni wọ́n gbé anybody ọmọ ọjọ́ tó máa ń kí wọn àwọn náà gbé anybody nínú sùnmùra ọ̀rọ̀ ọwọ́ yóò ṣe mú kó òun sàkófà tu súnmọ́rì pé ta ló gbé sàkófà wọlé pé tó ṣe ìlànà ẹ̀ ọjọ́ ni tí wọ́n bá fọ̀rọ̀ tiwọn lẹ́nu pé ẹ sọ̀rọ̀ wa ní ọjọ́ ẹ sọ̀rọ̀ wa lọ́jọ́ ẹ lè sọ fúnra yín àwa lè sọ yóò bí ẹlòmíì nínú pé wọ́n ń gbé ọjọ́ ìdẹ́hùn lórí ìwọ̀n àfọwọ́n pé ní tó sojú mi ni wọn ò sọ fún mi wọn ò sọ fún mi rárá ibẹ̀ yẹn ni wọ́n ti ń dá ìmọ̀ jáde pẹ̀lú sàkọ́fà tó lágbára gan ẹnìbọ̀dì wọn sáré bí àwọn ọjọ́ wọ́n á di pé ní àgbàjì náà ó di pé àwa pé àyàn kọ́kọ́ ń kọ tíra pé ẹ̀yin náà níbẹ̀ wọ́n á di pé ní àgbàjì wọ́n máa sọ pé àwọn ọjọ́ ń bọ̀ wá ìdárẹ́ di wọn kalẹ̀ ẹ bá wọn tàwọn adé táwọn ṣe kíní kan àwọn náà kọ kíní kan bàbá olóyè ló kọ́ sí tí ogun yìí fi wá gbùdù tó náà ọlọ́dẹ ní ogun. Amina. Sheikh wa waliyillah bàbá onímọ̀ tó pọ̀ àti ìfàsọ́hà gbogbo ọlọ́mpọ̀ yìí ọlọ́dẹ kẹ́mi ní ogun. Amin. Ní ṣubú láéláé. Amina. wala hawla wala quwwata illa billah. ń bọ̀ bàbá wa ní Abẹ́òkúta ọlọ́run jaari pé ọ Àmín. ọlọ́run ṣàlékún fún yín. Fadawo kas Fadawo kas Fadawo ana mi ni o ba jẹ oku díẹ̀ ni Fadawo agbaji gan ni Fadawo gangan agbaji ọlọ́run ló kọ́ ọgbẹ ìgbà náà Fadawo gas ọlọ́run jẹ́ àárín pẹ́. Àmín. Bàbá ọlọ́run kò sí nǹkan tí ò dá. Mazilu bàbá ọlọ́run tí mo tún bàbá ọlọ́run wí ní ṣèkádà. Gbogbo tí yàrá bí èèyàn fàdí wọn. Mi ò lẹ́nu mi náà ní o bí tí mo rí ni mo ń sọ o tọ̀. Ṣàdámù gúdù gan bí ọ̀rọ̀ ọmọ gbogbo wọn ní nàfà gbogbo wọn. Bẹ́ẹ̀ ni bàbá ọlọ́run ṣe wá rí. Sẹ́yìn tí yẹn rí inú yín tí ì sàfà. Torí kan aṣáájú gbogbo wa bàbá wa khalifa tó kú adamu Allahu hayatahu wa hafizahu Àmín. wa raha. Ẹ̀wù sẹ́rí tí o bá sọ tẹ̀ ń bẹ̀ gbogbo ohun tó dáa ó dáa náà ni. Arákùnrin tẹ́ ẹ bá nílé tí ò ní kìnìún lé níjọ́ tí kìnìún bá dé yóò jẹ yín tán. Adúpẹ́ kógun ò ya wọlé tógun bá ya wọlé nígbà tí ẹ̀ bá jọ ń ṣe tèmi lọ́tọ̀ tiẹ̀ lọ́tọ̀ tó máa mú yàn ni o àmọ́ ó dà kí tẹ́rí ẹja fẹ́ràn ara wa. Ẹja fẹ́ràn ara wa. Gbogbo ọmọ ìyá pẹ̀lú bàbá. Ẹja fẹ́ràn ara wa. Gbogbo ọmọ ìyá Pẹ̀lú bàbá. Ẹja fẹ́ràn ara wa. Gbogbo ọmọ ìyá pẹ̀lú bàbá. Ẹja fẹ́ràn ara wa. Ẹja fẹ́ràn ara Dédúdédú ẹja fẹ́ràn ara wa. Gbogbo ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò. Ẹja fẹ́ràn ara wa. Gbogbo àwọn ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò. Ẹja fẹ́ràn ara wa. Bàbá gbogbo ẹni tí ẹ tó ní kìnìún lé tó pa ó para ẹ ní níjọ́ tó kún bá dé ó kù kìnìún tó jáde kí là ń ṣe náà ṣe bí wà sí ẹ káàkó máa ṣàtì ẹ. Owó tí àwọn bàbá yẹn dẹ̀ dálẹ̀ àwọn náà ti ń dálẹ̀ àfẹ́yàwó ẹ̀yọ̀ kan mọ́ méjì
mẹ́ta mẹ́rin. ẹni tó bá fẹ́ kọ́ ṣe irú tóun ń ṣe fún bàbá àwọn fóun kó máa bá lọ. kò sábì lọ́wọ́ bàbá tó fẹ́yàwó tó pọ̀ bá ṣe kọ ìwé yẹn nìyẹn bí ó sì máa lọ́nu oníyàwó mẹ́ta ò lè fẹ́ ẹyọ kan. ẹnìkan sì gbàyàwó ẹnìkan. nígbọ́ ẹnìkan sì gbàyàwó ẹnìkan wọ́n jọ lọ́kọ papọ̀ náà ni. so oníyàwó kan ò sì lè fẹ́ mẹ́ta problem nǹkan ti da tán níbi kan yóò wá lọ kú sọ́wọ́ bí orogún ibẹ̀ ni wọ́n ti wá rán àfáàyàn lẹ́kùn gbogbo ayé ló wà padà bàjẹ́ gbogbo àwọn tó lọ́ọ́ mi kẹwàá yín yẹn ọlọ́run pa wọn fún wa. Amina. mo kí ọ̀rẹ́ mi àbáwá àti dáadé sẹ̀mí yí wọ́n fẹ́ràn púpọ̀ ọ̀rẹ́ wọn bọ̀ wọ́n fẹ́ràn mi gan ọlọ́gbà sàlékún orí àbáwá àti dáadé. Àmín. àbáwá Bátúndé barakallahu fik. Àmín. kọ́ ọmọ lè ṣe báwọn níwájú bàbá rẹ̀ bàbá ọmọ dáadáa ni o bí o ṣe náà a ní fojú pé kò ṣe wò a ní ọ̀nọ́mà náà ní gbèsè bí bàbá rẹ̀ náà ni mọ sọ̀rọ̀ kan ọmọ tó bá fi ìjẹ́ bàbá lò wá kó lè jèrè wá rárá torí èmi èsì bàbá yẹn gangan èmi èsì bàbá anybody bàbá ọmọ tó bá gbọ́n tó mọ̀ pé wọ́n yé lò bàbá pẹ̀lú bàbá ní ẹ̀mí ju sẹ́yìn sóríire ọmọ tó bá lò bàbá pẹ̀lú bàbá kò lè sóríire ìkọ́sí yóò fẹ́ máa yọ̀ níyọ̀ pé dáàdì mi ni dáàdì ní màá tún pé ilé ìbò dáàdì àbílẹ̀ ìbú eléyìí àti dáàdì ẹ̀ òfẹ́ ṣòfò ni dáàdì báwo mo mọ̀ ọ́ rí ni kò sí dáàdì kankan àbá àtúndé kò wá ẹwọ kí iná 130 1 kìíní kan ó sì kàn jẹ́ òní tí ó wá fún àǹfààní màálù ẹgbọ́ ṣé kò sí dáa kò tún dí seriousness ìjọba kéwú lọ́wọ́ tí a bá tún fọ̀rọ̀ lọ èyí ó tún ní pé ó tún wà mẹ́lòmíì níbi tí pé yóò wá bí ó ṣe náwó ni òfin ní tún nímọ̀ àwọn ọkùnrin orídìí ọpẹ́ ní kíní yẹn o tó lágbára gan téèyàn mọ̀ ọ̀rọ̀ kan tí síbà wọ́n sọ láìpẹ́ yìí kan náà àwọn afọ àwọn kan ní Ṣakí wọ́n rọ́ sálà mọ́tò kan sí mi lórí WhatsApp ń bí ìgbé kí n dákun pé ọ̀rọ̀ kan bẹ tá a bá yìí sọ ó dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ní ọ̀rọ̀ yẹn wá sọ bí àwọn anábì Ọlọ́run pé tó bá fún wọn ní ọ̀tọ̀ tuntun kan bí ààyè tó gbóná padà máa ń wà bí kíní kan kan yìí ọ̀rọ̀ yẹn ó burú táwọn blọ́gà bá gbé nísìn wọn á bẹ̀rẹ̀ àwọn afọ ọmọlẹ̀ wàá sí tábà ti ń fọ ọmọlẹ̀ wọn máa bẹ̀ mí mo mọ ìjà fúlákà ó wà lọ́wọ́ mú àfáà rẹ̀ gbogbo pé àfáà rẹ̀ làwọn máa bú sọ pé ìwọ sọ̀rọ̀ sáà nàbí àwọn mú àfáà rẹ̀ gbogbo ògùn káwọn òjà lójúmọ́ nǹkan kékeré ni ẹ̀ tó wá fẹ́ rí bá ṣe rí kó mọ̀ rẹ́dí oko a ti gba oko mi kó àpò yẹ kí n lórí lọ́rùn mọ́ ó yẹ kó nìyí ti lọ yọ pé orí làyè wùdà láti jò torí pé oko ti bá jù torí ẹ àti wá di àwọn àti wá di gàràbà sí inú ẹ pé kò sí wàhálà mọ́ wọ́n láì pẹ́ yìí ọ̀rọ̀ kan tí ọ̀kan lọ́mọ sọ ti pẹ́ tó ti bẹ̀bẹ̀ rẹ̀ tó ti bẹ̀mí pé wọ́n bínú pé wọ́n gbé wá fún òun ni o òun náà padà àti pé irọ́ ni nǹkan tí ọ̀rọ̀ yẹn jẹ́ o àwọn blọ́gà sì ń gé nítorí kí wọ́n fẹ́ bọ̀kan lọ́mọjà mo ní gbogbo ẹni tí ń bá ń gé tí ò dá ń pa wá síta tó jẹ́ mọ̀ pé nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ o ò ní rọmọ sí ọ. mo lọ́wọ́ pé péèjì ò sáà lè dára rẹ̀ ẹnìkan ló ní péèjì àbí tòrọ́ àwọn náà dá kàńtà mọ̀ káwọn la ní gbogbo ẹni tó bá gé tí ò dá nípa wá síta tó o sì mọ̀ pé ó yí fún bójú òtọ́ gan sánà pé kó bá wọn sẹ́ni síta àṣírí aláṣírí ló ń tú yẹn o ò ní rọmọ pàṣírí rẹ̀ illa man taba wa amila amalan solihan ṣé irú àsìkò yìí tiẹ̀ lẹ́yìn ká máa gé ká máa ń pa wá jáde tá à ń jagun kan lọ́wọ́ ó sì ní mùsùlùmí ni ọ́ àṣírí ò ní gbòòrùn sáré. Àmín.
kí ló dé nítorí pé ẹ fẹ́ sàjẹ́ kọ́mọ tábà péjì yín kẹ́ ní followers tó pọ̀ kẹ́ ní viewers tó pọ̀ kẹ́ fún mọ́ gbowó owó yẹn ẹ̀mí orí iná níjọ́ tẹ bá gbà báyìí ẹ fọ́ sí kìíní ẹ lè gbọ́ oxygen tó fi tán àtẹ̀jẹ̀ kò dáná ó dá sí wò láṣìí tí ò dá àbẹ́ ìyàgbẹ́ bìrì ń tá sí ọ̀kọ́lọ́mọ́ tí wàá bẹ̀ mí pé kí n má bínú ọ̀rọ̀ yẹn ẹ wá tún gé síta tẹ́wọ́ bẹ́ẹ̀ jà pẹ̀lú ọ̀kọ́lọ́mọ́ ẹjọ́ máa jà pẹ̀lú ọ̀kọ́lọ́mọ́ ẹ̀yà àti ẹ̀lẹ́jọ́ níjà lẹ́yìn gé ọ̀rọ̀ tí wàá sì síta ń sìn tó tí ọ̀kọ́lọ́mọ́ tó fẹnu ara rẹ̀ sọ́dá sọ́kùnrin rẹ̀ mbẹ̀ ọ̀kọ́lọ́mọ́ sọ́kùnrin rẹ̀ mbẹ̀ ṣebí sọ̀rọ̀ ẹnìkan ni òun gbọ́dọ̀ ń bá jà ẹni tí ń sọ̀rọ̀ yẹn lẹ́tún jàgádà ìtìjú rẹ̀ bọ́kọ̀lọ́mọ́ jà nítorí yóò fi pé nìyẹn bọ́kọ̀lọ́mọ́ jà because kẹ́ ẹ tún máa sẹ́ndì ohun tí ọ̀kọ́lọ́mọ́ ti sọ orí síta kò túmọ̀ sí kẹ́ ń bá ọ̀kọ́lọ́mọ́ jà ẹni tó ń bá wí rẹ̀ tó tún bá wí. wọ́n ní ìka tó bá sẹ̀ wọ́n máa ń gé ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ yìí fẹ́ sọ ẹ̀jẹ̀ tó gbé wá gbà tí mo ti họ́ọ̀tì. bàbá alágbé ni bàbá àtàjọ àgbé ni wọ́n ti máa ń ṣe tipẹ́tipẹ́ mi kí n fún wọn lésì gbogbo ń tẹ́ máa ń sọ yẹ́nyẹ́ ìfèsì kárí mo máa ń pè àwọn kéwù wọn ni mo máa fẹjọ́ wọn sùn ẹ máa yẹ̀yẹ́ sùnmùrà ẹ máa yẹ̀yẹ́ àwọn tán gbé wá tẹ́ ẹ bá tẹ̀ wá sí lára wọn mọ́ gbàdá wò wú ikú ẹ sá lọ ẹ sọ ti máa kú bí tẹ́ ti kú o ẹ kúkú wí láwọn ní mọ́nísì tí yóò sì bàjẹ́ tó ti bẹ́ẹ̀ àti mẹ̀yìn o àti mẹ̀yìn àmójú ayé yín báyìí ó yìí ń dà ẹ kúkú sọ̀fọ̀ níbi pé ẹ bọ́ láwọn ní kí wọ́n lè dé máa bú wa kí la fi ṣe yín ṣé parílé ṣẹ̀yìn ni ẹ sá lọ láàrin wa àdẹ mo sì mọ sábà fi sọ̀rọ̀ yín mo máa sí nìyí o ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ o ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ mo máa ń fẹjọ́ yín sọ àwọn ọmọ kéwù yín ni kí ló bàjẹ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú láwàní ẹ bá ní táìmù tí yóò fi wé ohun gẹ́gẹ́ máa fi ṣe nǹkan míì bí nǹkan wo ẹ rí bẹ́ẹ̀ sì jẹ́ wúrẹ́ ni nígbà tẹ́ ti gbọ́ gbogbo nǹkan tó wà fún ilé kò lára yín ẹ wá jẹ ewúrẹ́ ẹ jẹ ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ àgùntàn jẹmọ̀jẹmọ̀ wọ́n mú létí jẹ́lẹ̀ tí n bá yàwó ẹ̀wọ́ wọ̀lá àbá àgbẹ̀ni ọ̀hún kọ̀ọ̀kan máa o wọ̀lá olóòmà ń gbọ́ sẹ́kẹ́ mi fẹ́sí fún yín rí mi ò tí fẹ́sí báyìí náà o torí pé mi fẹ́ fẹ́sí mo pe kálára àwọn ọmọ kéwì gbogbo tẹ́ wọ́n ṣe mo ti kàó tóbi méjì sí mẹ́jọ mo lẹ̀ ní gbogbo àwọn akọ́tì wù lọ́wọ́ tẹ́ bá jẹ́ kí n bínú wọ̀lá ẹni jáde fún jọ méjì ẹ wọ kó mà ní ọlọ́run màá gbé yín síta ayé òní yìí pé àṣẹ èyí yẹ ni tó da gbogbo àwọn ọmọdé nǹkan yìí náà ẹ lè jèrè wọn tó pé àwọn afá yóò jèrè yín. ẹ lè jèrè ọmọ kéde nǹkan torí ẹ ti fi aṣọ kọ́ wọn kékeré mọ̀ ṣaṣa ẹ lè jèrè ọmọ tó ké kí la gbé ńgbà yín àwọn òbú yín mọ́ bẹ́ẹ̀ kọ́ dùn wọn pé ẹ kó láàrin wa ẹ jẹ ẹmu níbẹ̀ ẹ kọ́ ẹ mọ̀ ẹ ní níbi kí wọn àwọn afá yìí náà ní tẹ̀ wọ́n láàrin káàkiri náà yìí ẹ wá tún wọn ń sọ̀kù mọ́ wa kí la ti fún yín gan ẹ sọ bí ta ti bú yín rí níjọ́ ní ìtàkà yẹn lẹ́kọ̀ọ́ tá a lọ ṣe conference yẹn lẹ́kọ̀ọ́ ẹ ti wà ń bẹ̀ níbi tá a ti ń sọ ọ̀rọ̀ àlàáfíà táyìn náà wà ní òkúndọ̀ yẹn tá a ń sọ ọ̀rọ̀ àlàáfíà pé bó ni àlàáfíà ó sì jọba inú Islam ó kèé sọ wá da kí àgbà ajá kó máa ba àwọ̀ jẹ́ ẹ sì já àfa ńláńlá ẹ sì ń ṣe kẹmọ ráàní fi lọ́dọ̀ àwọn tó kéré sí i torí ẹ láwọn tí ẹ̀kọ́ tí wọ́n yanjú tó ṣe pé kò dáa kéèyàn máa ta yín láyà àbí kéèyàn máa gbá yín kò tí máa gbá yín kò gidi àwọn àgbẹ̀rì tí máa gbá yín kò gidi àwọn akẹ́wò yín wọ́n sọ̀fọ̀ ilé yìí. báyìí ní bẹ́ẹ̀ ní bú náà àfa yín Sheikh Abdulsalam Mandele ẹ̀ ń bú mọ bẹ́ẹ̀ ṣe mọ ni ṣé nítorí pé ẹnu bọ̀ fún tó pọ̀ ṣé ẹ̀dàgbà ni. mi ò ti dé o wàláì tẹ̀lé àyìn ní sọ̀rọ̀ báyìí náà torí pé ẹ láwọn àmọ́ kí wọ́n tẹ̀ yóò tìjú ẹ ti sún mi kan gírí o níjọ́ tí ẹ bá tún dà wò máa gbá yín gbàgbà ọ̀rùn ẹ wàláì ẹ kù ni fúlò nù ṣé
sọ̀kẹ́ mi ò àtàkì yín rí níjọ́ yìí tàgbàdé ní mọ̀tàwọn ọdún mẹ́rin náà mo tún kí yín dáadáa mo recognize yín dáadáa pé lára àwọn bàbá wa nù ìjọ yìí ni ṣé ẹ kí n kí yín ni ṣé bẹ́ẹ̀ mọ̀ yẹ kẹ́rẹ́ wá ní. ẹ ṣọ́ra yín o ẹ máa ṣe súnà yín lọ ó dà kílẹ̀ rí bí kún ìtànkọ yín ẹ sọ tẹ́ rí bí kún ìtànkọ yín náà lẹ́kẹ́ kàkiri ẹ sọ tẹ́ rí bí kún kílẹ̀ rí bí kún ó dà nígbà tẹ́ kó láàrin wa tán ilé kéwò lẹ lọ́wọ́ ilé kéwò lẹ wọ̀ tàlímù ni mùtàlímì tẹ́fẹ́ sọ lẹ́ ń ké lẹ́ ń ṣe ẹ ṣọ́ra yín o wàláì mi tí ì bá yín yàrá yìí eléyìí wọ́n ni torí pé ìrìn bí bẹ́ẹ̀jì mi promote yín máa gbé sọ́wọ́ àwọn ọmọ kéèké ní mo gbá yín káàkiri agbára ọ̀run ni ẹ wọ kó mà ní wàláì wàláì sọ pé dàgbà ẹ ti ní problem báwọn ní sìn torí pé egun yóò wàhálà lè á sì ń gbìngbì wọ́n tàn án lára ṣe ibà ẹ ṣọ́ra yín o tọ́ wàá kí gbogbo àwọn àfáàná alájà àbáàtú ní bárakà tó fi àti wàá tó àwọn àbúrò rẹ gbogbo àwọn ọmọ kéwú látọ̀lẹ̀ mùkádàm ọ̀làwọ̀ sì yẹ kí n kí ọ̀làwọ̀ yẹ kí n kí àwọn wà níjẹ̀ gbúnú wọ́n ti ju àwọn ọmọ lẹ́ẹ̀kan ìṣesí àwọn ọ̀rẹ́ rẹ ṣe ṣe bọ́lọ́ rẹ nù àbọ̀lọ́ rẹ wọ́n bèrè ọ̀tọ̀ wọn lọ́wọ́ rẹ wọ́n ní lámúnigun wọ́n fẹ́ lọ Ìyìn Èkìtì lọ́dún kan wọ́n á fẹ́ sí àbọ̀lọ́ rẹ̀ wọ́n ń sì mọ̀ lójú àbọ̀lọ́ rẹ̀ pé àwọn tá a lọ kíni kankan àbọ̀lọ́ rẹ̀ nínú ẹ̀tọ́ lọ́mọ ríra mi. Àkàngbé Amúdúrásídì olóríire. Àkàngbé Amúdúrásídì olóríire. Àkàngbé. Bàbá mi Àkàngbé. Àkàngbé. Amúdúrásídì olóríire. Àkàngbé. Bàbá mi Rásídì olóríire. Àkàngbé. Olóríire. Ìbàdàn Àkàngbé. Ọ̀rọ̀ ìdílé wọn náà olóríire. Ilé Olúyọ̀lé Àkàngbé. Bàbá ìdílé wọn náà olóríire. Àkàngbé. Bàbá ìdílé wọn náà olóríire. Àkàngbé. Bàbá ìdílé wọn náà olóríire. Àkàngbé. Ọkọ̀ òkè ìdájú olóríire. Àkàngbé. Bàbá Àìṣàtù olóríire. Àkàngbé. Bàbá Àìṣàtù olóríire. Àkàngbé. Bàbá kan mú ọmọ olóríire. Àkàngbé. Bàbá Muhammadu olóríire. Àkàngbé. Bàbá Bùdúláì olóríire. Àkàngbé. Bàbá Bùdúláì olóríire. Àkàngbé. Bàbá Asimawu olóríire. Àkàngbé. Bàbá Hawawu olóríire. Àkàngbé. Bàbá Hawawu olóríire. Àkàngbé. Bàbá Umani olóríire. Àkàngbé. Bàbá Ziyaba olóríire. Àkàngbé. Bàbá Dáúdà olóríire. Àkàngbé. Bàbá Sumaila olóríire. Ìlà bàbá Dáúkàsù olóríire. Bàbá Múrítọ́jà olóríire. Bàbá Múrítọ́lá olóríire. Bàbá Múrítọ́lá olóríire. Bàbá Usmanu olóríire. Bàbá Kamali olóríire. Bàbá Sadiya olóríire. Bàbá Salimata olóríire. Bàbá Fatimata olóríire. Bàbá Aminata olóríire. Bàbá Zainabu olóríire. Bàbá Mudanatu olóríire. Bàbá
nílùú Òṣogbo. Amúdù Látìfì nílùú Òṣogbo. Bàbá Ajétúmọ̀bí olóríire. Bàbá Ajétúmọ̀bí olóríire. Bàbá Níkẹrẹ olóríire. Bàbá Bálíkísù olóríire. Bàbá Máríyámà olóríire. Bàbá Bálíkísù olóríire. Bàbá Múdálátù olóríire. Bàbá Múdálátù olóríire. Bàbá Súlẹ̀mánà olóríire. Bàbá Súlẹ̀mánà olóríire. Bàbá Súlẹ̀mánà olóríire. Onímọ̀ tó jọ olóríire. Oníwà tó dá Súlẹ̀mánà wá. Alámọ̀nà Súlẹ̀mánà wá. Bàbá tí dálẹ̀ Súlẹ̀mánà wá. Ìsàbòsí Súlẹ̀mánà wá. Ìkúrọ̀ fúnyà Súlẹ̀mánà wá. Ìdálẹ̀ ọ̀rẹ́ Súlẹ̀mánà wá. Òdodo ní sọ Súlẹ̀mánà wá. Bàbá Súlẹ̀mánà alárẹ̀mọ̀ wá. Ẹ bá ń gbé Àkàngbé. Àkàngbé. Amúdúrásí ní ìkọlọ̀ kẹ́ bàbá. Amúdúrásí ní ìkọlọ̀ kẹ́ bàbá. Amúdúrásí ní ìkọlọ̀ kẹ́ bàbá. Olóore Làbíbù Sani bàbá wa. Owó nílé tíra tó pọ̀ ọ̀dọ́ tó káyì. Àkàngbé bàbá. Àkàngbé. Àkàngbé. Àkàngbé tátí ọmọ alákàngbé bàbá. Tátí Àkàngbé. Tátí olóríire. Ọba tátí olóríire. Ọba tátí olóríire. Ọba tátí olóríire. Ọba tátí olóríire. Àjíṣúmọ́ ilá olóríire. Ọmọ ọlọ́rẹ̀ olóríire. Orí mímọ́ olóríire. Ọmọ orí mímọ́ olóríire. Ọmọ tátí olóríire. Bàbá gàtátì. Bàbá wa kí àwọn àgbàlagbà. Bàbá àgbàlagbà jì. Àkàrà mọ̀kànlá. Wallahi tallahi ismu billahi alladhi la ilaha illa huwa. Àná. Bàbá wa ní àwọn fọlọ́n búra pé lánàá. Mi ò sọ pé mo fẹ́ wá bí. Àwọn ò rí sọ pé àwọn fẹ́ wá bí báyìí. Òru. Mi ò ní mo fẹ́ wá bí. Àwọn ò láwọn fẹ́ wá bí. Ṣùgbọ́n ìdajì. Àmọ́ ní ìdájí yìí. Báwo wọ́n láwọn ní kí n máa bọ̀. Bàbá wa gbọ́ ọwọ́ ọlá ní káwọn máa bọ̀. Bàbá wa gbọ́ ọwọ́ ọlá wọn ní káwọn máa bọ̀. Irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí. Ìlú èdè ti ṣẹlẹ̀ rí. Àwọn ọlọ́jẹ́ mi yóò mú. I'm a dangerous man. Àkàrà wọn kan lọ́dẹ náà sí. Ọlọ́run lọ́dẹ̀ bá mi gbẹ́sẹ̀ yín. Ọlọ́run ní bàbá. Ó ti ṣẹlẹ̀ rí. Ó ti ṣẹlẹ̀ rí. Ibi tẹ́mi fẹ́ dúró sí nìyẹn. Ibi táwọn fẹ́ dúró sí nìyẹn. Ọ̀hún mo wà. Ọ̀hún la wà. Tí bàbá ọlá fi pè mí. Tí àbá wa gbọ́ ọlá fi pè wọ́n. Mo náà mélòó lẹ wà ń bẹ̀. Àyè mélòó lẹ wà ń bẹ̀. Wọ́n náà méjì. Àwọn méjì. Àwọn àti bàbá gbẹdẹmukẹ. Àwọn àti bàbá gbẹdẹmukẹ. Làwọn wà ń bẹ̀. Làwọn wà ń bẹ̀. Wọ́n wá ń sọ̀rọ̀ tàánú. Wọ́n wá ń sọ̀rọ̀ tàánú. Wọ́n ń sọ̀rọ̀ tàánú. Mo ní èlò ní kí n send. Àrùn kan èlò kí n sẹ́ndì. Wọ́n wá ní ètò máa ń lágbára ni. Wọ́n wá ní etí ń bá lágbára ni. Wọ́n á send owó náà.
ó wá sẹ́ndì owó náà. àbúrò àṣì. àánú kan lọ́jọ́ mi yóò gùn. yóò tún máa yọ wọn báyìí. yóò tún máa yọ àbáwá àgbà wọlá. mo ń wo káwọn èèyàn tiẹ̀ challenge mo tiẹ̀ ń fún káwọn èèyàn tiẹ̀ challenge. kọ́ tiẹ̀ challenge mi. 30. ní tó ṣe yìí. kí ló mú ọ tó fi ṣe. wọ́n gbọ́ mọ́ fàtàkà sàn mọ́. akramakumullahu bin nasir. fetí ya. ọ̀rọ̀ tí ó fetí ya. ìyálà ya ọ̀rọ̀ wọ́n gbọ́ ọlọ́jọ́ mi yóò gún bàbá. pé nígbà tí tiẹ̀ ṣẹlẹ̀. kí ni mo ṣe. ọlọ́jọ́ mi àwọn afọ ogun. ọlọ́jọ́ mi yóò gún bàbá. tójú bá pé lónìí tẹ́sẹ̀ bá pé lónìí ìní wá. bàbá wa gàdáìtà tì wọ́n làwọn ò ní wá. bàbá wa gbà wọlá. tó bá pẹ́ bá máa ń fún mi ní nǹkan jẹ ni. tó bá ṣe pé ẹ máa ń fún wa ní nǹkan jẹ ni. ẹ máa ń fún wa ní nǹkan mu. èmi gẹ́gẹ́ máa kọ́kọ́ suspect ara mi. pèsè ti fún mi ní nǹkan jẹ. pèsè ti fún mi ní nǹkan jẹ. ṣùgbọ́n bàbá ọlọ́rẹ̀ mo ń wò gbogbo ìgbà bàbá ọlọ́rẹ̀ mo máa ń wò lágbo mi ò rí nàrí kankan. àrínàrí kankan. bàbá àgbọ̀ ọlọ́rẹ̀ ńlá máa ń wò lára yín. afọlọ́rẹ̀sì. ọlọ́jà mi yóò gbà wá. bọ́ọ̀lù bàbá ọlọ́rẹ̀ ṣe lò yín lánàá. bọ́ọ̀lù bàbá ọlọ́rẹ̀ ṣe lò yín lánàá. bọ́ọ̀lù ṣe lò wọ́n lánàá. ọlọ́jà mi yóò gbà. tí ó wàá dóni tí ó wàá sọ pé mi ò rí yín mọ́. tí ó wàá di òní tí ó wàá sọ pé àrí yín mọ́. àjẹpẹ́ tí bá ti ní mi ò rí yín mọ́. tí ó sọ pé àrí yín mọ́. lọ́dọ̀ tèmi. èmi ò sọ tẹ́lẹ̀ kankan. ayé tèmi. ayé ti bàbá àgbàtà ti tààtì. tí wọ́n sọ pé mi ò rí yín mọ́. tí ó sọ pé àrí yín mọ́. afọlọ́rẹ̀sì. ọlọ́jà mi yóò gbà. àjẹpẹ́ mo sọ pé mi rí bàbá ọlọ́rẹ̀ náà. àjẹpẹ́ pé àrí bàbá ọlọ́rẹ̀ mọ́ náà nù. mo lè bínú sí yín. a lè bínú sí yín. afọlọ́rẹ̀sì. ọlọ́jà mi yóò gbà. ṣùgbọ́n mi ò lè kọ̀ yín. àmọ́ àlè kọ̀ yín. ọlọ́jà mi yóò gbà. ọlọ́jà mi yóò gbà. àmọ́ àlè kọ̀ yín. mo lè bínú sí yín. a lè bínú sí yín. mi ò lè kọ̀ yín. àmọ́ àlè kọ̀ yín. ọlọ́jà mi yóò gbà. sórí bí mo ti rò. bí mo ti àbá àgbàyà ti báwọn ṣe rò ó. àwọn tó fọlọ́ ń bóra bẹ́ẹ̀. owó tó wọlé fún mi bí mo ti rò bí mo ti ń bọ̀ yìí owó tó wọlé fún mi. owó tó wọlé ìgbà táwọn ń bọ̀ yìí. kì í ṣe 1 million. kì í ṣe 1 million. kì í ṣe 2 million. kì í ṣe 3 million. kì í ṣe 3 million. advance to blabili kaba. àwọn fọlọ́ ń bóra bẹ́ẹ̀. tó fẹ́ rí proof. náwó òkè. náwó sókè. tí n bá fi hàn. ọlọ́mọ gbàdúrà mi. Allahu Akbar. Rojo sururi ina dunia likokun wa kuribukum. Sururi mina dunia likokun wa kuribukum. Wa hubukum fariduni wa mamikum budun. Wa hubukum faridun wa mamikum budun. Wa mamikum budun. Kese budun. Budun. Ba ayin. No, kò sí ayin bẹ. Kò sí ayin bẹ. So àwọn ogun kan. Àwọn ogun kan. Ìtàwọn èèyàn ń pè lógun kì í ṣogun o. Ìtàn pè lógun kì í ṣogun o. Ìtàn pè lógun kì í ṣogun. Ogun kọ́ ọmọ mọ iṣẹ́ àwọn nàwásíbù afọláàsì. Ogun tó tó turasiri tó tó mi ò tí ì bá pàdé níbi kankan rí. Àwọn tí bá pàdé níbi kankan rí. Ogun. Afọláàsì. Ọlọ́dẹ̀bí yóò kàn. Ìtì ń jẹ́ ogun gángan. Ìtì ń jẹ́ ogun gángan. Afọláàsì. Ọlọ́dẹ̀bí yóò kàn. Ó ní pé kọ́ ọmọ wẹ́lá ní báyìí. Kọ́ ọmọ wẹ́lá ní báyìí. Kó o sì fi rùn gbálẹ̀. Kó o fi rùn gbálẹ̀. Kọ́ náà kọ́ máa ń kéwú. Kọ́ náà kọ́ máa ń kéwú. Kọ́ wa mọ̀ sí àwọn nàwásíbù. Kọ́ wọ́n mọ̀ sí àwọn nàwásíbù. Ohun gẹ́gẹ́ lógún. Ohun gẹ́gẹ́ lógún. Sọ́run àwọn ẹgbẹ́ Ọlọ́run tiẹ̀ kọ́kọ́ bá mi ṣe ogun pé min iṣẹ́ wo ni ń ṣe. Iṣẹ́ wo ni ń ṣe. Ìlà iṣẹ́ wo ni ń ṣe. Iṣẹ́ wo ni ń ṣe. Eléyìí gbẹ̀wò òkè. Eléyìí gbẹ̀wò òkè. Ogun. Ntogun lọ́dọ̀ afurasi ìdí ń jogun lọ́dọ̀ tèmi nìyẹn. Ìdí ń jogun lọ́dọ̀ ti tèmi nìyẹn bàbá àgbà 30. Ìyẹn dẹ̀ ti sẹ́ pátápátá. Ìyẹn dẹ̀ ti sẹ́ pátápátá. Ó sẹ́ láṣẹ wọlé. Ó sẹ́ láṣẹ wọlé kò tó padà mọ́. Afurasi. Ọlọ́jà mi yóò bàbá. Wàlí ṣáhìdùn
دموي إذا ما ذكرتكم ولي شاهد دمه إذا ما ذكرتكم ولي شاهد دمه إذا ما ذكرتكم جرى فوق هدي لا يطاق له رد جرى فوق هدي لا يطاق إزاريه من ناوي الحبيب تنسمى إزاريه من ناوي الحبيب تنسمى وجريت لمسراها على كبدي فريد وجريت لمسراها على كبدي فريد أبراسي الله جامي يوغو فوالله ما أببت ما إشت غيركم فوالله ما أحببت ما إشت غيركم Dale. Mo le pe ngeru. Ale penigeri. Tẹ́lẹ̀. Tẹ́lẹ̀. Mo le pe ngeri. Ale penigeri. Abrasi. Ale jami yogo. Ani ma isu gerakum. Wallahi ma ababutu ma ishitu gerakum. Wallahi ma ababutu ma ishitu gerakum. Abrasi. Allah jami yogo baba. Bí mo ti dúró yìí. Bá ti dúró yìí. Jókòó. Bàbá àgbà dága tí náà ò ní jókòó. Màá ṣe tí ì ṣe. Àwọn tí táwọn ò ṣe. Tó gbé Abrasi àwọn èèyàn ń retí mi Wọ́n á báyìí. retí wọn báyìí. Mo ní kẹ́lẹ́ omi ọ̀ wá pàdé mi ní yàrá Abrasi. Àgùnlá ní àbára. Wà láàrin àsì. Àwọn fọlọ́n kúra bẹ́ẹ̀. Ishitu gerakum. Wà máa kún tún ilá. Gbogbo èèyàn ọmọ Ọlọ́run látòkè délẹ̀. Wà máa èmi ayé ti tèmi nìkan. Àṣẹ́tẹ̀. Ayé tèmi nìkan àdáyẹrí. Wà máa kún tún ilá. Máa ayé ìtúlákùn abúdú o. Wa ma kuntu illa ma yatulakum abudu. Abrasi. Allah jami yogo baba. Àṣẹ sùúrù rí o mí náà dùnìyà lè kọ̀ọ̀kún wà kún. Sururi mina dunya likakun wa Abrasi. kulikum. Tó wá jẹ́ wípé ará àtọ́ tún wá èrè wa Abrasi ará àtọ́ dẹ̀ tún wá kó mọ́ wa lára. Èrè wa, ara tó tún wá kó mọ́ wa lára. Èrè wa Èrè tiwa. Abrasi. Allah jami yogo. Ṣé afárá tó jókòó bẹ́ẹ̀? Tájọ kó bẹ́ẹ̀. Tájọ kó bẹ́ẹ̀ o. Bàbá àgbàlagbò fọ. Tó wá jẹ́ pé èmi ni wọ́n ni. Táyà pé èmi ni wọ́n. Abrasi. Allah jami yogo bàbá. Tọ́gbọ́n òdodo. Táyà pé lòdòdó. Ìṣẹ̀lẹ̀ yẹn Ìṣẹ̀lẹ̀ yẹn. òdodo ni. Òdodo ni. Ìní wá lónìí. Èmi wá lónìí. Allah jami yogo. Ìní wá. Èmi wá. Ṣùgbọ́n ìgbà mo ti rí àfárá dámọ̀ alágùn fún ọ. Táàtì yóò Jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣèṣẹ̀lẹ̀ kì í ṣèṣẹ̀lẹ̀ kankan nìyẹn. ìṣẹ̀lẹ̀ kankan nìyẹn. Dúníyà lè kọ̀ọ̀kan wà kó lè bọ̀kan. Ìdùnnú tèmi. Ìdùnnú ti Kí tèmi. sátúmọ̀ rí báyìí. Kí sátúmọ̀ rí Láti báyìí. wá rí báyìí. Kọ́lọ́mọ́jọ́ yọ́lẹ̀ fún yín. Kọ́lọ̀ má jẹ́ ó yọ ọ́lẹ̀ fún yín. Ọlọ́mọ kàn yín lábùkù. Má kàn yín lábùkù ẹ bá wa sàmì. Ṣé bàbá yín fẹ́ ká kábùkù ni? Ṣé bàbá yín fẹ́ ká kàbùkù ni? Kò sẹ́ni kankan tó fẹ́ kẹ́ ẹ kábùkù nínú gbogbo wa látòkè délẹ̀. Kò sẹ́ni tó fẹ́ kẹ́ ẹ̀ kàbùkù ní gbogbo wa látòkò délẹ̀. Mi náà dúníyà lè kọ̀ọ̀kan wà kó lè bọ̀kan. Wàhùbùkùmù fàdídùn wà máa mi kùmù bùdù. وَرَبُّكُمْ فَرِدٌ وَمَامِكُمْ بُدُّ. Abrasi. Abrasi. Tẹ́ ẹ bá fẹ́ mi. Tẹ́ ẹ bá fẹ́ mi. Mo gbọ́dọ̀ fẹ́ yín. Mo gbọ́dọ̀ fẹ́ yín. Tẹ́ ẹ bá tún fẹ́ mi. Tẹ́ ẹ bá tún fẹ́ mi. Mo tún gbọ́dọ̀ fẹ́ Mo yín. tún gbọ́dọ̀ fẹ́ yín.
tẹ́ ẹ bá fẹ́ mi. tẹ́ ẹ bá fẹ́ mi. mo gbọ́dọ̀ fẹ́ yín. mo gbọ́dọ̀ fẹ́ yín. tẹ́ ẹ bá fẹ́ mi. tẹ́ ẹ bá fẹ́ mi. mo gbọ́dọ̀ fẹ́ mo yín. gbọ́dọ̀ fẹ́ yín. tẹ́ ẹ bá wá mi. tẹ́ ẹ bá wá mi. mo gbọ́dọ̀ wá yín. mo gbọ́dọ̀ wá yín. tẹ́ ẹ bá wá mi. tẹ́ ẹ bá wá mi. mo gbọ́dọ̀ wá yín. wálé ṣáàyí dùn dàmú yìí. ìzàmà zakari tukun. wálé ṣáàyí dùn dàmú yìí. ìzàmà zakari tukun. tabarẹ tó sọ yìí pé táìtàtì